ìkejì yìí tí mo tún fẹ́ sáré sọ̀rọ̀ lórí ẹ̀ òun lọ̀rọ̀ Christian Association of Nigeria. Mo ṣe fídíò kan, àwọn kan takò mí pé kí ni Christian Association of Nigeria kí ló fẹ́ ṣe lórí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì yìí, kí ló fẹ́ ṣe lórí gbogbo ọ̀rọ̀ bloggers tó ń sọ̀rọ̀ nípa Jésù yìí, tó ń bú Jésù, tó ní Jésù ṣe scammer. Gbọ́ mi o, tí Christian Association of Nigeria tó ń pè ní CAN tí wọn ò bá ti mọ ojúṣe wọn mọ́, jẹ́ kí wọ́n yọ kúrò nínú ìwé ìjọba. Ọlọ́pàá ó ní ojúṣe tiẹ̀. Tẹ́ bá wo pé EFCC ẹ máa pé àwọn náà ní ojúṣe tiwọn, ó níṣẹ́ tí DSS ń dá sí. Tẹ́ bá wo SARS ó níṣẹ́ kí SARS ń dá sí. Gbogbo àwọn èèyàn yìí ìjọba gbé wọn kalẹ̀ nítorí àwọn iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní láti dá sí, kí iṣẹ́ má lọ wọ àwọn dìpátímẹ́ǹtì kan lọ́rùn ni. Fún àwọn tó ní làákàyè láti gbọ́ mi, kì í ṣe àwọn tí kò ní làákàyè. Now, tó bá wá jẹ́ pé mi ni mo get it wrong ni, what is the obligation of CAN in Nigeria? Ẹ jọ̀ọ́, mo béèrè, mo dẹ̀ true kí ni ìsíta. Kí ni obligation CAN ní Nàìjíríà? Kí ni ojúṣe CAN ní Nàìjíríà? Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ ẹ máa bá mi fi sí comment section. Ó lè jẹ́ pé mi lórí mi ò pé púpọ̀ àbí mi ò mọ òye. Kọ̀sùn tèmi rí ni pé CAN yẹn ni ó ń try láti fẹ́ regulate issues of Christian. A fìfẹ́ sáàrin Christian. Tó bá rí dispute láàrin Christian àti Muslim, àwọn máa tètè jáde pé Muslim ẹ má bínú o, misinterpretation ni o. Tó bá rí wàhálà kan láàrin Christian àti Christian, wọ́n á tètè jáde, wọ́n á tètè paná wàhálà. Nǹkan tèmi lérò pé CAN ṣe nìyẹn. Wọ́n ṣojú àwọn ọmọlẹ́yìn Kristi lọ́dọ̀ ìjọba. Wọ́n ṣojú bọ́dẹ̀ ṣe ń ṣojú yẹn ni wọ́n fi ọkàn ìjọba balẹ̀ wípé àwọn ọmọlẹ́yìn Kristi wọn ò ní dá wàhálà lẹ̀ Nàìjíríà o, wọn ò ní mú pírọ́blẹ̀mù lẹ̀ o, wàhálà ò ní ṣẹlẹ̀ látẹ̀sìn mẹ́sìn o. Ìyẹn ni mo lérò pé CAN iṣẹ́ tí CAN ṣe. Ìyẹn lè ṣe pé mo pe CAN, àwa náà ti wọ bẹ̀rẹ̀ rí, ta jáde, ta padà rí pé ta bá sùn títọ́ báyìí, wọ́n máa hàn wá ni, wọ́n á hàn wá. Wọ́n tún fi oògùn ṣe lówòrò torí yẹn, wọ́n tún fi oògùn, wọ́n ti pa àìmọye èèyàn lọ pa. Àwọn olótìtọ́ tó bá ti sọ̀rọ̀ báyìí, bàbá tí yóò fi ṣe chairman CAN, Jésù. Ṣùgbọ́n wọ́n mọ̀ wípé òdú làwa, a kì í ṣàìmọ̀ fólókò. Kòkó lára le, a kì í bókùnrin ẹyẹ lórí ìtẹ́. Àti mo dẹ̀ pé ibi báyìí tí mo wọ̀ yìí it is not favourable for me. Wọ́n ń sòótọ́, mo dẹ̀ jáde. Nítorí pé ẹni pé mo sọ̀rọ̀ báyìí lẹ ṣe come out wípé CAN kí ló kan CAN pẹ̀lú ẹ. I know you. You people are antichrist. Ẹ fẹ́rẹ̀ ẹni tó sọ òtítọ́ rárá. Ẹ máa jáde, ẹ máa wá make sure pé ẹ fẹ́ jẹ́ kí irọ́ prevail lórí ẹni tó sọ òtítọ́ yìí. Kí ni iṣẹ́ CAN? Ẹ jẹ́ ká mọ̀. Tí gbogbo ẹ̀ ń fọ́ lójú báyìí. Àwọn ọmọ tí wọ́n mọ̀ nǹkankan á máa sọ̀tọ̀ Mósè Orímọládé. Àwọn ọmọ tí wọ́n bí lẹ́nìí á máa sọ̀tọ̀ Ayọ̀ Babalọ́lá. Gbogbo ẹ̀ máa wá dàrú. Gbogbo ohun táwọn bàbá yìí ti ṣe sílẹ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ ń gbá yẹn tọ́jọ́ ń rìn tí wọ́n rí tí wọ́n ti ṣe sílẹ̀, àwọn ọmọ sì ti jáde, wọ́n ba gbogbo ẹ̀ jẹ́, wọ́n fọ́ lójú, wọ́n mú Kìrìsìtẹ́nì, wọ́n yí ojú ẹ̀ sẹ́yìn lójú ẹ̀yin tẹ́ ẹ pera yín ní CAN. Ìyẹn mo ṣe ń béèrè pé ó lè jẹ́ mi ni mo ò ní làákàyè púpọ̀. Kí ni iṣẹ́ CAN? Ẹ jẹ́ ká mọ̀. The CAN president have access. CAN president in Nigeria, he have access to the president of this country immediately. Ẹ bá rọ ọmọ tó ń ṣe rádaràda lórí íńtánẹ́ẹ̀tì, ẹ pa àwọn tó jẹ́ kẹ́ ẹ pè fún.
ẹ jẹ́ kó investigate yẹ, tó bá ń sòótọ́ ẹ fi sílẹ̀, tó bá sòótọ́ ẹ jẹ́ kó lọ fi aṣọ péńpé roko ọba. Ìyẹn làwa ń pè yín fún. Ẹ jẹ́ kí òtítọ́ kó dúró. Jésù tí ẹ ti torí ẹ̀ ṣú sí yín àṣekánṣíàmánu yìí, ẹ sọ̀rọ̀ fún Jésù. You are a spokesman for Christ on earth. Jésù ò lè fún rẹ̀ wá. Ẹ̀yin èèyàn yìí ni mò ń sọ. Mo mú tí mò ń sọ. Ẹ má dárayé lórí rú. Jésù fún rẹ̀ ò lè wá, but ó ti pèsè àwọn èèyàn sílẹ̀. Ìyẹn lẹ ṣe pé oríṣiríṣi wòlíì pọ̀. Èmi ń lọ, ṣùgbọ́n èmi máa rán ẹ̀mí kan wá tó ń pè ní ẹ̀mí olùtùnú. Àwọn wo ló fẹ́ràn sí? Àwọn tó ti pèsè sílẹ̀ láti ṣiṣẹ́, tó máa tọ́ wọn lọ́nà, á máa tọ́ wọn síbi tó jẹ́ kó lọ. Ẹ̀mí olùtùnú, the spirit of the comforter. Jesus cannot come in person, but ó máa wọ inú èèyàn kan láti máa sọ̀rọ̀. Ẹ̀yin náà rí i pé á wọnú ẹ̀, ẹni á máa sọ in the spiritual. Mi bá yín jà, mi ń sòtítọ́ ọ̀rọ̀ ni pé ayé tí ń bàjẹ́ lọ, Kristẹni tí ń bàjẹ́ lọ. I don't talk only on bóyá kérúbù kan whatsoever. I am saying it generally. Gbogbo ẹ̀ tí ń fọ́jú lọ. Ẹ̀yin tẹ́ pera yín ní kàní yẹn ti jẹ́ dodo. Ẹ ò lè sọ òdodo. Ìyẹn ni mo sọ nínú fídíò tí mo ṣe lálákọ̀ọ́kọ́. Why do you now come out for me? Dẹ̀ lọ ṣe ohun tó jẹ́ kẹ́ ṣe. Ṣé ohun tí mo sọ òótọ́ ni? Pé Christianity ń dorí kodò. And you are a spokesman of God on earth. You are a spokesman of the Christian on earth. Either to the government or to the Christians. Ẹ lọ ṣàtúnṣe. Ẹ jáwọ́ lápọ̀ tí ó yọ. Bàbá ti sòtítọ́, ẹ jẹ́ kí a tètè mójútó. Àbáyín jà, àní nǹkan bàjẹ́. Christianity ń lọlẹ̀, everything ti ń dàrú. Consign nípa ìyẹn mọ́. Owó ni, owó tẹ máa pín. Jerusalem tẹ máa lọ. Mi ò ní kẹ́ máa lọ, mi ò condemn. Èmi náà ti lọ síbẹ̀ lẹ́ẹ̀mejì. Mo dẹ̀ lọ gbàdúrà sọ́lọ́run mi, mo dẹ̀ padà sílé. Mi ò ní kẹ́ máa lọ, ṣùgbọ́n jẹ́ kí kinní yẹn kó ní meaning ni mò ń sọ. I'm not here kí wọ́n tó mo wá pé gbogbo ẹjọ́ tí mò ń ròyìn pé mo wá fẹ́ fi gbowó lọ́wọ́ YouTube ni, but àtúnṣe làwa ń ṣe. A gbowó lọ́wọ́ YouTube, a gbowó lọ́wọ́ Facebook, a gbowó lọ́wọ́ TikTok. Àtúnṣe làwa ń ṣe. Everything ti dàrú, kò sétò, ètò ò sí mọ́. A ní kẹ́ fi agbára yín kẹ́ fi bà nǹkan jẹ́. Ní even Germany, mo ṣáà ní pastor tí mo mọ̀ tó jẹ́ a pastor friend. There is a regulatory body tó ń regulate church ní Germany, tó ń regulate everything ní Germany. A gbé ẹ̀yin náà kalẹ̀ as a can to regulate something in Nigeria about Christians and Christianity. Kò sí kankan lẹ́yìn kẹ́ lọ ṣe mítìnì, kẹ́ lọ ṣe can mítìnì, kẹ́ lọ fẹ́ pín owó, ẹ fẹ́ ṣe gbá. Nothing, kò sẹ́nìtìn. Ẹ jọ̀ọ́, ẹ dìde fún Kristi. Èṣù ti gba àwọn ọmọ Ọlọ́run. Àwọn ọmọ Ọlọ́run ti pọ̀ lọ́dún èṣù. Ẹ̀yin kánú kìíní kan kánigbá, ẹ dìde. Òun ni mò ń sọ, mi ò bẹ́nikẹ́ni jà. I am saying the right thing. Èṣù ti acquire àwọn ọmọ Ọlọ́run gan. Gbogbo nǹkan ti dàrú. Ẹ tójú bọ ohun tó jẹ́ kẹ́ ẹ tójú bọ̀, kẹ́ dẹ̀ tójú bọ̀ ní òtítọ́. Ẹni tẹ́ bá rí tí kò jẹ́ tó ń ṣe nǹkan tí ò jẹ́ kó ṣe, ẹ tètè mójútó wọn kíákíá. Kò jù yẹn lọ tí mo fẹ́ sọ o. Mi ò dẹ̀ tún ní sọ nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ kánì yìí lẹ́yìn tí mo ti sọ yìí. Ẹ ṣé gan ni. Gbogbo ẹ̀yin onílàákàyè èèyàn ni mò ń bá wí. Tẹ́ bá lórí ọ̀fẹ́ àti ṣíà, ẹ ṣíà dọ́dọ̀ ọ̀gá kánì. Ẹ ṣíà débi tó yẹ kẹ́ bá mi ṣí ẹ̀ dé. Ẹ ṣé gan ni. Orúkọ mi ò yí padà. Bàbá confam JP náà ni. Odú ní mi kì í ṣàìmọ̀ fólóko. Ẹni tó bá lóhùn ò mọ̀ wá, á jẹ́ kan nínú àwọn ọ̀tá wa. Kò dẹ̀ sí bá a ṣe fẹ́ ṣe táwọn ní nọ́ta. Bá a ṣe nọ́ta náà, òun la ṣe lọ́rẹ̀ẹ́. Ẹ ṣé gan ni o. God bless you.